Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Iyalaje Oodua, kábíyèsí ẹbí Ìbàdàn ayẹyẹ ìṣẹ̀kú tó ń bọ̀ lọ́wọ́ Iyalaje ṣé ká máa gbóhùn bọ̀ ní Iyalaje ṣé ká máa gbóhùn bọ̀ ní ayẹyẹ ìṣẹ̀kú tó ń bọ̀ lọ́wọ́. Nítorí Iyalaje Ọlọ́run tí a kò lè dá dúró. 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 Iyalaje
Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.